over. Yeah, come over. Yeah. Let me go. Come over. All right, come over. And then you too. Okay, she's not looking. Okay, come here. Come here. Okay, now watch me. I'm gonna do this, yeah? And listen, this one, it goes from here to here, and I'm gonna do this. But before I do this, you are going to go here, and then here, and here, then you go down. And you two come and join me. Come and join me. Come on, come over. Don't be shy. Come over. Okay, everybody, are you ready? Okay, now we'll go. Are you coming? Okay, come here. Come here. The two of you, come here. Okay, now we go like that. Watch. Everybody, come on. Okay, now what? This is very easy. You go like that, watch. Then you move, yeah? Okay, you do it, Jesse. Yeah, and you move body. Come on! Shake him on low. Shake body. Show him on low. Come on! Everybody say lower! Okay, don't say now. Oh yes, you are good. Your turn now. Alright, we are going to do for the last time. You go back, then I go lower, yeah? For the last time, then you go back to your parents. Watch, this one is a very difficult one, yeah? So you do like this, open the legs apart. Move slowly, yeah? Like that, then you move, yeah? Okay, your turn. Oh, you are good, you are good. Okay, go back to your parents. Your turn now. Come on! Okay, stay right behind the rope. Yeah, stay right behind the rope. First time behind the rope. Okay, now we go. No, here, behind the rope. Step back. Okay, now we go. Everybody, come on. Okay, we go. Now watch me. Now before I do this, my friend here, he would like to balance the bike on the forehead. What? Like this. We know it's windy. Yeah. When it's wind like this type of art we do indoors, yeah, but we are out here to do this kind of art. So when you see him balancing it and probably it falls on his face, don't say no, okay, just call 111. Okay, now watch him. Give me some music. We go. Move. Let's go. Yeah. Okay. Now. People here, I would like you to, everybody come close, stand here, everybody closer here. Yeah, and you too, everybody closer here. Okay, now, thank you very much, closer, here. Yeah, fill the gap. Okay, now we go, showtime. Everybody, Love the baby. Ahmed Babani.
Sangi Boro, Finito di Love, Yannick Tanuya Tenet. Let's have fun together. Oh yeah, I be out to perform. What? Now watch him. We are going to do this. Okay. Now all of you do this.
kìlọ̀ tán o àwa ìdè wá sí mi ò ṣeun kọ́lá rẹ̀ mọ́ adé o ọmọ ti ṣọwọ́ ẹ̀mí mọ́ o ọkọ̀ lọ́hún tó yin mi ààrẹ mu òkú oríire àwa làájì sùn kí mi o táì lólu ọmọdé kan bí àpòpọ̀ ọ̀rọ̀ mi ò ṣeun táyé àwo ti kí n sẹ́ mi o máa bá mi tọ́jú yéreyére láàrin ọmọ bíi sìnú yìí o ìṣàgá ọmọ olóòmù mi ò ṣeun ẹ bá mi tọ́jú kẹ́mi bébí kẹ́mi adéyínká àwòsẹ̀ kí williams mi kẹ́mi mọ́dá túndétúndé àwòrán mi ọmọ tààrí àgọ́ ayagun bí adéra ṣídìí mi o bí ti bí bá máa rí o àyìnlé wá sí omi nítorí bá máa rí o tààlà sọ̀hún ẹsẹ̀ mi o ẹ bá mi tọ́jú bọ́ládé ọmọlé lálákẹ́ ogun ní ìpẹ́ mi o ìfẹ́ nílé òdúdú wà mí mọ́dá fẹ́ mi aláṣẹ junibi connection mi àwọn gloria ọ̀tún mẹ́wọ̀ mi o màmá efe mi ò ṣeun tọ́jú stella baby ẹ bá mi tájú ọmọ mi o ọmọ bàbá rábíù mi ayatollah ọmọ bọ̀rọ̀ kìnní àbúrò lady kan táyọ̀ mi o ò ṣe bọ́lábọ́lá àwọn lady àníìtò mi o títí àdùkẹ́ mi glọ́ọ̀fà mi máa gbọ́ bí mo ṣeun bí mele gbàgbé ẹ ní New York City mi àṣàkáyàdé o káùsára fújà mi o. màmá rántí ìgbé ayé ọlá akọkẹ́ ọmọ kóòkà mi ò ṣeun àmùsùbíà nífowó ṣe ọmọnìyàn ò yínká àdìsá èèyàn tèmi ọmọ gbọ́lá hàn mi o àbúrò ti sí kí irú mi fàṣẹ́ńkò mi ò ṣeun ẹ̀gbọ́n pẹ́ olúwa bá mi kọ́ ọmọ fàṣọlá gbogbo wọn ní New York City mi ò ṣeun bàbá tó di ọmọ àgóró ọkọ ti bà sí ráàtò mi o àná tó mo ní Ìkòyí bàbá Fọláṣadé òyìnbó tó ń ta mọ́tò mi lórí Flatbush èèyàn tèmi ní Àyìndé wá sí mi ẹ bá mi tọ́jú bàbá Washington mi o Saheed ọkọ mọ́jà mi bí n bá dé Staten Island àwọn ṣẹ́gun onílé màmá rántí ẹ èèyàn tèmi ọmọ gbọ́lá hàn mi o gbẹ̀ngà ọkọ̀ bọ́lá èlú wà mí o àwòtálẹ̀ ewu yìí o bí ti bí bá máa rí o tààlà sóòwò ẹsẹ̀ mi ẹ bá mi tọ́jú mojú sọ́lá Lukman ọkọ̀ wákìlá tó mi ànáwó sí láàtú abẹ́jẹ́ ní kóòtù orí ìhù mi ò ṣeun ṣàìná ọmọ aláyàndé o èèyàn tí wà lé balógun àtọ̀dá sáwùn bá nà mí àwọn ìyá mi dé ṣàìná ọkọ̀ lára o àwọn ọmọ ọgbọ́n láàrún mi ò ṣeun má ṣe rántí Saidi o ọmọ Solomon ọkọ̀ tọpẹ́ bèbí àwòdò sùn mú ọba lérèkó àwòtún dí ọmọ bọ̀rọ̀ kìíní ọkọ̀ mọ́ mi bèbí o ọmọ tìrà bí mi bá mi tọ́jú fẹ́mi ẹ tọ́jú Yínká ọmọ bá ń gbóṣe ọkọ̀ bí Sọlá bèbí tọ́jú kejì mọ́ bá ń gbóṣe yẹn tèmi ọmọ gbọ́lá ọ̀hún Àyìndé Michael mọ́yì o àwò sàké kàmárù mi kàmọ́rọ̀ máa sí ìsmi o àwò wálé àwò akẹ́mẹ́ bèbí mi ò ṣeun. Dr. Nuru Badmus yo ọkọ̀ Agatha baby kọ̀mpútà director mi jẹ́sì lọ́mọ gbé ń pawó wálé ọlọ́mọ dúró ń kẹ́ o aláṣẹ dúdú heritage gbogbo yẹn ṣí ọjọ́ àwo túndétúndé ọmọ tókun kọ́bítí ìyẹn ọmọ ògùn sàn ẹ̀yà o tọ́jú táyé lolú ọmọ ajíbó èmi o àyà táyé lolú èjì rẹ o gbogbo wọn nílùú jẹ́sì yẹn ṣeun àbúrò kúnlékúnlé ọmọ tajíbó èmi o Dayọ̀ ayọ̀lọ́fíjà náà ló kó sómi ò ṣe mo dúpẹ́ ọjọ́ ìyálàbà kí ọlọ́ọ̀dà gbogbo yẹn ṣe onílù jẹ́sì Àyìndé Michael ọmọ Tadéyẹmọ àwòdémọlá aláṣẹ Genesis èèyàn tèmi ọmọ gbọ́lá ọ̀hún Àyìndé ẹ rọra sọ̀rọ̀ wa kí nìkan ò lè ṣe ẹ rọra sọ̀rọ̀ wa òun ni mo bá kọjá lọ ni mo rè ìlú Chicago òun ni mo bá kọjá lọ tí mo rè ìlú Chicago màá ti rẹ́ ní kẹ́bẹ̀ bí mi àyàtà aládé gani ìhùn àjíbọ́lá ògùn ṣìjì aládé mọ́tọ́lá mi lẹ́ẹ̀kan ẹ̀gbọ́n jìmí mi o ọmọ tọ́lá